ìwọ náà wò láàrin èmi àti ẹ̀ sóbójú mu. Wọ́n ń bí ọ pé kó sanwó iléèwé àwọn ọmọ tiẹ̀ nílé ọ̀rí san o. Ṣùgbọ́n single mother tó o gbé síta kò yé báyìí ní ìsìn o ti bọ́ ọmọ tiẹ̀ sanwó iléèwé. Mo gbàgbé wípé bàbá tiẹ̀ wà láyé kò tí ì kú o. So ti yí ọ báyìí ní ìsìn ọmọ tiẹ̀ ọjọ́ ọ̀la rẹ̀ ó sanwó iléèwé tiẹ̀ ó ń bá àwọn kan sanwó iléèwé ọmọ tiẹ̀ níta. Ìwọ náà gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Sọ lérò wípé owó iléèwé tó ń san èrè kan wà tó fẹ́ rí ń bẹ kò sí èrè kankan tó rí ń bẹ o. I'm telling you. Torí ngbà tó bá yá tó o ṣe dàrúsà olówó ogbó rẹ̀ tán bàbá ọmọ yóò wá jèrè àwọn ọmọ rẹ̀. So o sì rán tiẹ̀ tó fi lẹ̀ tó o sanwó iléèwé tiẹ̀. So ti yọ báyìí ní ìsìn ìwọ náà ti mọ tí èrè rẹ̀ ó jẹ́ lọ́jọ́ alẹ́ bá. Ni mo ní wọ́n á rán ọ létí. Òwe Yorùbá gan níbi náà bá ń jó ni tí ń jọ́ mọ́ ẹni. Èmi tara ẹni là á kọ́kọ́ gbọ́n. Bíbélì tún ó fìdí rẹ̀ múlẹ̀ ó ní fẹ́ràn ọmọ làkejì rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀. Ó fẹ́ràn ọmọ tiẹ̀ tó bí ẹ̀jẹ̀ tiẹ̀. Àsanpọ̀ ti mú ìyá ọmọ eléyìn tún rí su sáṣẹ́wà wọn. Kíní ìyá wọn ti wà available anytime náà ni. O ti kówó school tí ọmọ tiẹ̀ lẹ̀. Ọ̀fọ̀jọ́ ọ̀la tiẹ̀ lẹ̀ àbí. So mọ̀ pé ẹ̀yin ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ yín ìrònú sìn. Ẹ ìrònú ọjọ́ iwájú. Ìtẹ́ ẹ bá ti ń jẹ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ náà ni ìrònú ọkùnrin mi ò jù bẹ́ẹ̀ lọ. Ìtí ọkùnrin mi bá ti ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí náà ló mọ̀. So ti yí ọ béèrè lọ́wọ́ àwọn aṣíwájú rẹ̀ tán ti ṣerú ẹ kọjá ní kí náà mú bọ̀ ń bẹ. Ó mọ̀ wípé kò sí èrè kankan tó jẹ lára àwọn ọmọ. So ti yí ọ nígbà tó bá náwó rẹ̀ tán tó nára bàbá ọmọ ń padà bọ̀ wá jèrè àwọn ọmọ rẹ̀. Ìwọ ni tiẹ̀ bá ọ. Alájìkẹ́rì iná ẹ bá like comment ẹ share ó dàbọ̀.